èmi dúpẹ́ bàbá wọ́n rẹ̀ lára mo mọ̀ pé bàbá wọ́n rẹ̀ àánú rẹ̀ o torí pé nígbà táyé gbógun dé ẹ̀yin ilẹ̀ sàátọ̀ olúwa ìwọ ni mo ké pè ìgbà tọ́ta gbógun dé ẹ̀yin ló gbà mí Jésù mo mọ̀re ẹ kú ìtọ́jú mi you do well you take care of me Lord I thank you ṣe báyìí. Bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé o ẹ ṣé gan ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o ẹ ṣé o mugode Yesu dalu Jehovah o imela Jesus bàbá ẹ ṣé o ẹ ṣé torí náà ó gbéga 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 wàá gbé lásìlẹ̀. Torí náà ó gbéga 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 torí náà ó dansia 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 torí náà ó gbéga gbogbo owó kọ́gbọ́ mi torí náà ó gbéga kó gbalẹ̀ o torí náà ó gbé ewúrẹ́ kó gbàgùtàn torí náà ó gbéga ṣẹ́gun kọ́ lọ́wọ́ mi. Ọpẹ́lọpẹ́ rẹ mi ò láyé mi bàbá ọpẹ́lọpẹ́ rẹ bàbá ayé ìbá fi mi ṣẹ́ sí o ṣé mi wá ní kò gbà fún wọn ọpẹ́lọpẹ́ rẹ bàbá ó dáná ìjọpẹ́ rẹ dá ìjọpẹ́ mi rè májá àdéṣe ẹni ọpẹ́ rẹ dá ẹni ọpẹ́ mi rè ọ̀yọ̀yọ̀ ọpẹ́ rẹ dá ọ̀yọ̀yọ̀ ọpẹ́ mi rè ìjọ ọpẹ́ mi rè n ó fi gbóríwá ga ìjọ ọpẹ́ mi rè n ó fi ẹ̀wọ̀n bá mi gbé gba ọpẹ́ o sọ́ọ̀bà ògo nítorí pé èmi lẹ́ni táyé ti rò pín sẹ́ pé kò lè dá nǹkan rẹ̀ ṣe bàbá ti bá mi ṣe ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà o Olúwarun ló bá mi ṣe Olúwarun ló ṣe yọrí o ṣe Olúwarun ló bá mi ṣe nítorí pé èmi lẹ́ni táyé ti rò pín sẹ́ pé kò lè dá nǹkan rẹ̀ ṣe Olúwa ló bá mi ṣe ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà Olúwarun ló bá mi ṣe hallelujah ayọ̀ mi ti pọ̀ ayọ̀ ní fi ayé mi sílẹ̀ kò ní fàyè tiẹ̀ náà sílẹ̀ ìbùkún òpin ọdún jẹ́ tèmi àti ẹ̀ wíkẹ́ndì yìí èmi àti a máa rọ́wọ́ agbára Ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀ náà ayé mi àti a máa lùyọ níbi tó ga lórúkọ Jésù àmín.